a beautiful dress. Even say baby want a beautiful car. She wants say it's a beautiful duplex. All these things. I'ma get you fine. You right, oh baby. I'ma get you right, oh. I'ma get you right, oh. Mama rami si Ọlọ́run oh. Oreke mi la wa. Ma ṣe rami le ṣe si Ọlọ́run. I'ma get you, I'ma get you. Ma fọ nílùú ẹ̀ láyà oh. Oreke la. I'ma get you. You buy your baby. You can be Mr. World. You can be Mr. Africa. You can be Mr. Nigeria. With that money, nothing can be done. You can be Mr. World, oh yeah. You can be Mr. Africa. You can be Mr. Nigeria. With that money, nothing can be done. Hey, Bobo, and somebody. Ṣẹ́gun ọmọ aláwáyé. Ìwọ ṣẹ́gun ọmọ aláwáyé. Ìwọ ṣẹ́gun ọmọ aláwáyé. Ìwọ ṣẹ́gun ọmọ aláwáyé. Bọ̀bọ̀ Kasim Alájí Kasim ni o. Alájí Kasim ni o. Ṣẹ́gun Adégòkè ọmọ Adégòkè. Ṣẹ́gun. Dr. Brown ló ṣe fẹ́ lálàáfíà ara. Dr. Brown ló ṣe fẹ́ lálàáfíà ara. Bọ̀bọ̀ yìí wá sọ̀rọ̀. Bọ̀bọ̀ yìí wá sọ̀rọ̀. Yéyéyé. Gbogbo jẹ́nẹ́lìsì gbogbo yìí máa kí ọ. Gbogbo jẹ́nẹ́lìsì gbogbo yìí máa kí ọ. Ẹkú àdọ̀tì o. Bọ̀bọ̀ ẹ̀ á sọ̀rọ̀. Bọ̀bọ̀ ẹ̀ á sọ̀rọ̀. Bọ̀bọ̀ ẹ̀ á sọ̀rọ̀. Bébí mi dàgùn bọ̀ wálé. Olómi dàgùn bọ̀ wálé. Ojú lóde o, ara mi wà lọ́nà. Bébí mi dàgùn bọ̀ wálé. Olómi dàgùn bọ̀ wálé. Ojú lóde o, ara mi wà lọ́nà. Bébí mi dàgùn bọ̀ wálé. Olómi dàgùn bọ̀ wálé. Ojú lóde o, ara mi wà lọ́nà. Ó yáná ọmọléwé o. Kàwé ẹ̀. Ọmọléwé yéye. Kàwé ẹ̀. Ọmọ yunifásitì ìjọwọ́. Kàwé ẹ̀. Ọmọ yunifásitì yéye. Kàwé ẹ̀. Ọmọ politẹ́tìkì yéye. Kàwé ẹ̀. Ọmọ tẹkinọ́lọ́jì yéye. Kàwé ẹ̀. Ọmọ grammar school o. Kàwé ẹ̀. Ọmọ primary school yéye. Kàwé ẹ̀. Ọmọ nọ́ọ̀sì school o. Dágùn kàlẹ́ o. Kàwé ẹ̀. Nígbà náà ẹ bá fẹ́ dún gbogbo ká. Kàwé ẹ̀. Nígbà náà ẹ bá fẹ́ dún gbogbo ká. Kàwé ẹ̀. Tó bá fẹ́ di lọ́yà o. Kàwé ẹ̀. Tó bá fẹ́ di justice. Kàwé ẹ̀. Tó bá fẹ́ di accountant o. Kàwé ẹ̀. Ìwé ṣe pàtàkì ó ṣe kókó. Ọmọléwé o. Kàwé ẹ̀. Ẹ̀yọ́ wọn dé o. Ẹgbẹ́ tóbi o. Bọ́ọ̀tì bàbá o. Ẹgbẹ́ tóbi o. Wọ́n jíjọ sí i. 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 Ijó ṣínà náà ni òun la gbé wọlé lọ́tẹ̀ yìí á lè bo ṣàríkàlà bàbàbàbà ẹ̀mí sọmí lẹ̀nà mọ̀ ń bọ̀. Ayé bá Yorùbá. Ayé bá Yorùbá. Ayé bá Yorùbá. Jíbo jíjọ ṣínà mi dà. Sọ́bù sọ́bù sọ́bù. Sọ́bù sọ́bù sọ́bù. Sọ́bù. Ìgbàgbọ́nù. Ìgbàgbọ́nù. Síta bàbá bọ̀dẹ̀.
They never sabi. ṣùkú. ṣínà eléyìí tẹ̀ ń gbọ́ yìí láìfù ni ó kọjá bẹ́ẹ̀ a lè kórìbò sótẹ́lẹ̀ àjúlẹ̀. Show them the way. na money dey talk wey na power dey talk wey. ṣínà ọmọ pétérù No money dey talk. jọmí kò sẹ́ni tí ó jọmí Dey talk o. Talk o, talk o. wá lóhùn mi lẹ́nu kò sẹ́ni tí ó ní na power dey talk. wá láṣà mi lẹ́nu kò sẹ́ni tí ó ní. tọkutọku. àwọn tó kó àlùjọ jáde rèé ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́n ya tòní o Dayọ̀ Agboola rédíò TV lẹ́wà Thank God it's Friday òní ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún 2019 Thank God it's Friday ẹ máa tùgbà ẹ máa jàrábà ẹ máa jẹ́ lọ bẹ́ẹ̀ kọ́mọ lọ bẹ́ẹ̀ Mahogamy the Razor I can see you ẹ̀kú àbọ̀ ìyá wa Dorcas Adébọ̀gún mo lẹ́yìn náà bó oníṣẹ́ wà mọ́mì Chris Gosgen mo lẹ́yìn náà o ẹ̀kú àbọ̀ lé sàrípò. Pharmacy wa dáná. Pharmacy wa dáná. Bàbá kàmá yé. Wọ́n jíjọ sí náà. Sísí kan gbé ejétu. Baby kan pa jọta. Ó gbé ejétu. Baby kan pa jọta. Sísí kan gbé ejétu. Baby kan pa jọta. Bèbí kan gbá àgbàdo. Baby kan gbé sọ́tò. Bèbí kan gbá àgbàdo. Baby kan gbé sọ́tò. Ṣìnà bá ní àdàbí lóhùn. Ẹsẹ̀ méjì lókè o. Ò bá tètè dà mí lóhùn o. Ẹsẹ̀ méjì lókè o. Ẹ máa gbé ṣìnà o, ọmọ gbẹdẹrù. Màkì máa fi kí bọ̀mù kí bàbá máa fọ kí bọ̀mù bọ̀. Wọ́n kẹ̀kẹ́ kí máa fi máa fi jọ nìkan lójú àgbo. Ọmọ gbẹdẹrù. Ìwà náà kọ́ ọlọ́run wa bá màdí o. Ṣínà o, ọmọ Pétérù. Olúwa ṣínà o, ọmọ Pétérù. Ìwà náà kọ́ ọlọ́run ọba bàdé. Ṣìnà o, ṣìnà o, ṣìnà o, ṣìnà o, ṣìnà o. Ọmọ gbẹdẹrù. Èmi náà kọ́ ọlọ́run ọba màdí o. Ṣínà o, ọmọ Pétérù. Olúwa ṣìnà o. Ọmọ Pétérù. Ìwà náà kọ́ ọlọ́run ọba bàdé. Ó yá nídìí wọ́n gbé sọ̀rọ̀ bí láìda. Kọ́ọ̀lù wọn ti kọlu wọn lù wọn ká o. Nídìí wọ́n gbé bèèrè níbi. Kọ́ọ̀lù wọn ti kọlu wọn lù wọn ká o. Ìròyìn èsì ò níbo náà wà o. Kọ́ọ̀lù wọn ti kọlu wọn lù wọn ká o. Ó yá ìtòsí náà kéde mọ́. Pélé mọ́ pélé mọ́. Ó pélé mọ́ pélé mọ́. Ó pélé mọ́ pélé mọ́. Ó pélé mọ́ pélé mọ́. Ìtòsí náà kéde mọ́. Ó pélé mọ́ pélé mọ́. èsè bó ṣe jẹ́ ní ihun ijó ṣínà pélémọ́ Comfort Ògúnmọ́dẹ́dẹ́ mo rí yín ẹ̀kú àbọ̀ Valentine Gbénga Ọlásẹ̀yìndé mo rí yín Kevin Joseph mo rẹ́yìn náà o ẹ̀kú àbọ̀ sórí ètò wa ṣọwọ́n yàrá Dayọ̀ Agboola rédíò TV Thank God it's Friday òpin ọ̀sẹ̀ ti dé àjọmọ́ enjoyment ara wa ni wọ́n máa kọjá bẹ́ẹ̀ ṣínà ló ń kàn lù sí wa nídìí kẹ̀kẹ́ pẹ́sà. ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o àfojújù lẹ fẹ́ gbọ́ o ẹ ṣé o. kò sí bó ṣe máa lùlù tàbí kọrin. tí ẹ bá rántí orin yìí 1992 ló jáde kò sí bó ṣe máa ọdún mélòó sẹ́yìn nù kọrin àfojújù. 1992 2002 ọjọ́dún mẹ́wàá 2012 ó jẹ́ ogún ọdún ó ti pé bíi 27 years ẹ gbà bẹ́ẹ̀ Ògúnjọbí Abímbọ́lá Olúwafẹ́mi mo rí yín o ẹ kú àbọ̀ orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà o ẹ wò ó mo ní láìpẹ́ láì jìnnà ètò kan ń bọ̀ tá à ń pè ní Night of 1000 Praises àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn àgbéyálẹ̀ ẹgbẹ̀rún ìyìn yẹ́sìkẹ̀ ó ń bọ̀. ayé òde pákádàrádà wọ́pọ̀ lè fọwọ́ aago sẹ́yìn ni àsìkò àwa youth rèé o kàn yé bí inú wa. for sure ni yọ̀ ṣàgò.
Ṣínà Peter tó lànà yìí àwọn yúùtù bẹ̀rẹ̀ sí ní jáde òun ló lànà fún gbogbo àwọn hip hop yìí ẹ̀yin náà gbọ́ bí tì í Yẹ́misí Olúfádé ẹ̀kú àbọ̀ o. orí àfojújù tó máa dàbí ẹni tó ní oníkanlájẹ oṣù ọmọ Pétérù ti dé o. Ó yá Ṣínà Peter tó láfojújù àfojújù difference is clear o. ó ṣe àwo yìí ó ráwo yìí ṣe ẹ gbà bẹ́ẹ̀ ó ṣe àwo yìí ó dùn mọ̀ràn ìmọ̀ràn yín ajo àwa gẹ́ǹjẹ́mẹ̀ntì ẹ̀. àwo yìí jáde ńgbà tí mo wà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ńgbà yẹn yẹ́sìkẹ́. mo lè gbàgbé ẹ̀. Élèbò ṣàrà kí instrumenti ọ wọlé bá àwọn kọ́ mọ kí kó ní bóbó ẹ̀rí pé iṣẹ́ ńlá ni. mo láwòye ó kéré jù yóò ti wọ 25 years. Yóò ti wọ 25 years yes. ọkọjá àbíkíáfù Ṣínà Peter Alákànbí yẹ́lẹ̀. orin Ṣínà Peter la máa play throughout lórí ètò yìí lónìí. òun la máa fi ṣe ìgbádùn ètò la máa fi ṣe ìgbádùn wíkẹ́ndì wa. ẹ má gbàgbé o pé lọ́la láago 8 láàárọ̀ la ètò yín ni ètò wa òwúrọ̀ lọ́jọ́ pẹ̀lú AIJ. ẹjá pàdé láago 8 lọ́la. Kó sà. I say right now. We are ready to play music, we are ready o. Mini right now. We are ready to play music, we are ready o. Maxi Onua, I can see you. How are you? God bless you. Welcome to the show. Ṣọwọ́ yàrá láti Dayọ̀ Agboola Radio TV. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ̀ máa bá wa share rẹ̀. Dance. I want to play. You want to dance. I want to play. Abba. Let us dance to Ṣínà music, let us dance to Afro Juju, let us dance o. My sisters and brothers, all music lovers, Afro Juju is the latest music in town. Okay. Dance, 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 and forget your sorrow. Àbí ojo. Dance, 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 Ẹyin. and forget your sorrow. Okay now. Jẹ́ ká jó, jẹ́ ká jó, jẹ́ ká jó, jẹ́ ká jó. Ìjọ Ṣínà ó yá. Ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń jo ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́. Ẹ má jẹ́ kọ́ga yín ó máa rí yín o. Ẹ rọra máa jùdí, ẹ máa jupá, ẹ máa mi rí. Ẹ má jẹ́ kí supervisor ó rí o. Ẹ má ní bàbá ló ń tá lóde ẹ máa jó. Iṣẹ́ yín ò ní dóògùn ṣẹ́ o. Ṣọwọ́ yá lẹ́tò láti Dayọ̀ Agboola Radio TV. Mo ní Baltimore la fi kalẹ̀ sí nípínlẹ̀ tó ń jẹ́ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Bàbá ló ń tà digital studio láti beam live to the world. Ibẹ̀ láti kàn káàkiri àgbálá ayé pé ó yá kó máa robé. Tí ẹ bá ẹ̀ṣẹ̀ ń wọlé ẹ máa bá wa yin ilé ìkànnà. Ẹ máa bá wa share rẹ̀. Ẹ máa tẹ watch party. Ẹ máa like ẹ̀. Tí ẹ bá lóhun tẹ́ fẹ́ bá wa sọ ẹ pè wá sórí nọ́mbà tẹ́ ń wò lórí ètò yìí ẹ lè ṣe é lébo wa. Olúwa Ṣínà láfro jòjò ẹ o. Ìjọ Ṣínà. Ẹrẹ Ṣínà. Ìjọ Ṣínà. Ẹrẹ Ṣínà. Afro jòjò. Afro jòjò. Afro jòjò. Maxi Onua ó ní great job Kudi I am dancing mo rí péjọ yẹn kí bóò ni ìyàwó ń kọ́ àwọn ọmọ ń kọ́ ẹ kú àbọ̀ sórí ètò dance 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 and forget your sorrow tó bá yẹ pé gbé àkọ́kọ́ yín rèé mo ní Dayọ̀ Agboola Radio TV lẹ́wà àwọn channel tẹ́ lè máa bá wa pàdé rèé o Samis Dayọ̀ Agboola ó dìde ní Dayọ̀ Agbo Media Diamond ó di méjì Dayọ̀ Agboola Radio TV ó di mẹ́ta ìkẹrin tó yẹ kẹrin nọ́mbà 4 òun náà ni bàbá ló ń ta ẹ máa rí wa ń bẹ̀ bójú orí Instagram ní Samis Agboola nìkẹ́ ẹ wá lọ
lórí YouTube ńkọ́ o ẹ wá Dayọ̀ Agboola TV yẹ́sìkẹ́ mo máa wí pé àgbàlẹ́tù ọmọdé làwọ̀ gbogbo wa ń jíjó ṣínà ní dáńsà. àgbàlagbà ń jó ijó ṣínà. àwọn guys wọ́n ń jó ijó ṣínà. bàbá ló tá ń jó ọmọdé wọ́n ń jó ijó ṣínà. bóòní níbo lòdì ti ń ṣẹlẹ̀ lọ́la níbo ló ti ń hápìnì lọ́la ìkéde pàtàkì tí wọ́n sanwó fún rèé o ẹgbẹ́ ọmọ òbòkun ti Washington ti DC ti Maryland Baltimore wọ́n ní àpèyìn o mítì ń bẹ lọ́la mítì ń bẹ lọ́la ẹ fẹ́ mọ ibi tó ti ń ṣẹlẹ̀ ẹ̀yin ẹ pè nọ́mbà yìí lẹ́yìn ètò nọ́mbà tẹ́ ń wò yìí ẹ pè é lẹ́yìn ètò Abíọ́lá Olúwatóyìn Animashaun mo rí bí ẹ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ ṣé àlàáfíà lẹ́wà if you love Shina music dance. And you really want to show if you love Shina music let us dance. ẹ̀yin sweetie baby. ẹ̀yin òrèké lẹ́wà obìnrin. ijó Shina lẹ̀ ń gbọ́ yẹn wọ́n pe àwo eléyìí wọ́n pè ní Ace Afrojuju series ọkọ̀ jẹ́ abẹ́ mo ní Shina la máa play lónìí ọjọ́ ń bọ̀ tí ń bọ̀ wá sọ díẹ̀ lára tán Shina ṣùgbọ́n lónìí ohun tá a bá wá kọ́ ọ́n afẹ́ kí gbádùn yín kẹ́ enjoyment ẹ̀ ní weekend yìí ni ẹ gbà. ẹ̀yin sweetie baby ẹ bá mi jíjọ Shina Peters. ẹ 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 bá mi jíjọ Shina Peters. ẹ jíjọ Shina Peters. bàbá tó lùlù Shina yìí bàbá yìí ń bẹ l'Amẹ́ríkà èmi a máa pè ní gẹ́ǹgẹ́ ọmọ onílù ẹ̀ sàrà àmú ìgẹ́ǹgẹ́ bọ̀ lórí ètò láìpẹ́ wọ́n jẹ́ kẹ́ mọ̀. òkèbè ni wọ́n bá mójú kó jọ ìṣẹ̀lú ẹ̀. ìkébé oníkébé ló ń wò. wọ́n ń dárúkọ kébè gbó náà ti mú kébè jáde ìkébè ṣèdè Yorùbá tá ń lédè tá ń pè ní kébè àwọn èèyàn aṣáàmọ fọ́ọ̀mù kan kí ló dé tán sọ́n kébè àwọn ẹni tí ó ṣàlàyé ẹ̀ fún wa àgbẹ̀ni ẹ̀ wá sórí ètò yóò sọ ohun tán rí lọ́bẹ̀ tán fi wá rú ọwọ́ what they saw inside souping and they brought irú into their hand. ọlọ́mọge tó dúró sẹpẹsẹpẹ yìí. tèmi ni tiẹ̀ kọ́ ó má jàjà nítorí fàájì ìsàlẹ̀ wa tẹni tó bá jù lọ́mọge máa. àwọn èèyàn mọ style tán fi ń sọ̀sọ́kúsọ wọ́n á gbé ní style tó yẹ pé yóò dùn mọ́ yàn mọ̀ràn yín kọ́lọ̀ wọn yọ ẹ̀yìn Yorùbá. oyin mama ọ̀yà dùn oyin ṣìkìṣìkì àlọ́hùn mi. ẹ̀gbọ́n èwo ló tún jẹ́ ṣìkìṣìkì which one is ṣìkìṣìkì ṣé ẹ̀fọ́ ẹlẹ́gùúsí ni àbẹ̀wò òṣìkì á pe àwọn àgbà kan tí wọ́n wá explain ẹ̀ fún wa òun tán pè ṣìkìṣìkì òun tán pè ní kébè wọ́n sọ fún wa yes kẹ́. ẹ̀yin tí ẹ bá fẹ́ pè sórí ètò nọ́mbà tẹ́ ẹ máa pè sí ó wà lórí ìwòran yín tó bá jẹ́lé ilẹ̀ pè sí tẹ́ rò pé yóò wọlé irọ́ kò lè wọlé. mo rọ́mọge tó rẹwà tó dúró sẹpẹsẹpẹ figure eight sẹpẹsẹpẹ figure eight. mo rọ́mọge tó rẹwà tó dúró sẹpẹsẹpẹ figure eight sẹpẹsẹpẹ figure eight. òròǹbó àyà ẹ̀ ó dùn jọ sọ̀lọ́. ọlọ́mọge show me your bag. jígí right jígí left óyá óyá wéré wéré kí á mọ́ sá. jọ̀wọ́ show me your bag.
tiẹ̀ tí á jẹ́ tí ó ṣó rẹ ní báàkì wọ́n jẹ́ bíi dókítà ni ṣé dókítà ni ọ́ tó ní kọ́ lọ́mọ kí ó máa ṣó ẹ̀yìn ẹ̀ hàn ẹ ṣọ́ra yín ẹ̀yin ọkùnrin Ṣàṣínà ẹ ṣọ́ra yín bọ̀dá. ó máa ṣe. Abídèmí Láwánsìn mọ́lẹ́yìn náà o àwọn tiwa ní Baltimore bó oníṣẹ́ wà àwọn awo ti yín ká ọmọ ìyá alákàrà mórí yín ẹ kú àbọ̀ ṣé ń gbádùn ètò wa ẹ máa láìkí ẹ máa ṣe watch party ẹ máa jù sóde kó máa robé. tá a bá gbọ́ Ṣínà yìí tán á wọ yàrá ìkéde wa ká lè wo ohun tá ń tà káyìn náà ó lè mọ ohun tá ń tà yẹ́sìkẹ̀. Dance with your chest. Digi right, digi left. Oya oya were were kí a mọ̀ sá. Jọ̀wọ́ dance with your chest. Oppressor. Oppressor. Ó máa ṣe. Bébí mi yàmùyàmù pẹ̀kàpẹ̀kà jẹ́ débẹ̀ kára sílé o. àwọn adjẹ́tíìfù táwọn èèyàn ń lò adverb gbogbo ẹ̀ pẹ̀kàpẹ̀kà tí á jẹ́ bọ́mọ ọlọ́mọ pẹ̀kàpẹ̀kà yàmùyàmù. bọ̀dá Ṣàṣínà ẹ̀yà nǹkan ẹ̀yà nǹkan ẹ̀yà nǹkan èmi gan mọ̀ mọ́ mọ̀ pé ẹ̀yà nǹkan. kò sà. ẹ̀yẹ lẹ́gbẹ̀lẹ́yìn ni. Bam. afọ́jújú yóò ga alágájú o. kò sà. Aba. Bébí mi yàmùyàmù pẹ̀kàpẹ̀kà jẹ́ débẹ̀ kára sílé o. kò sà. ìjọ Ṣínà. ẹ̀rọ Ṣínà. ìjọ Ṣínà. ẹ̀rọ Ṣínà. ijó Ṣínà yẹn náà là ń jó lọ́dọ̀ wa ń bí. ẹ mọ̀ jáwọn èèyàn ó rí pé ń jó lájójú o èmi ò sí bẹ́ẹ̀ o. kẹ́mọ́ ni bàbá ló ń ta lónìí ẹ̀ mọ́ jó lẹ́nu iṣẹ́. mo ní kẹ́kẹ́ máa enjoyment ẹni kẹ́ ẹ máa fi lè ṣe ìgbádùnment. yes kẹ́. Ṣínà o. Ṣínà o. má pa mí. Ṣínà o. má ṣe mí léṣe. Ṣínà o. má kọ́ mi ní bàjẹ́. Ṣínà o. má pa mí o. Ṣínà o. Ṣínà jọ. Ṣínà jọ. Ṣínà jọ. Ṣínà má pa mí má ṣe ń léṣe má ṣe ń léṣe Ṣínà àwọn wo náà máa ń pe Ṣínà báwọn ẹ̀wọ̀n ọ̀dárúkọ ọ̀lú kankan o bẹ̀tà kankan wọn máa fẹ́ pe Ṣínà wọn á ní Ṣínà Ṣínà má ṣe mí léṣe wọn á ní Ṣínà má ṣe ń léṣe wọn ọ̀dárúkọ ọ̀lú o àwọn ẹ̀gbẹ́mẹ̀tì ara wa lórí ètò lónìí ni ètò Sówónyá tún ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé. torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akán sí i
Ṣọ́yà ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ ẹ̀ tí ń retí. Ṣọ́wọ́nyá. yóò máa bá fẹ́fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mí ìṣètò Ṣọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sán ògiri gbígbẹ ni Ṣọ́wọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣí ẹ̀. Ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akán sí i. Ṣọ́wọ́nyá ti dé. Here is a company in America. Everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, They are wonderful. ká má tiẹ̀ wá sọ tadarí ètò alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wà pàjù. pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní the Pleasant Services. wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola rédíò TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola rédíò TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀ ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting domi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Gbogbo yín pátá ẹ kú ìyànjú, 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 ẹ kú ìyànjú. Adéyànjú wa ládé, àmì Ọlọ́run, Adéyànjú wa ládé o. Ọlọ́run Adéyànjú wa ládé o. Adéyànjú wa ládé o. Bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò. Àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ. Irú wọn là á kí pọ́ kú ìyànjú. Nítorí ọwọ́ alápọn la ó mú sanra. Òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là. Ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan. Ọlọ́run ọba ni kó déyànjú wa ládé. Ní gbogbo ọjọ́ Àlàmísì Thursday. Ní agogo 4 ìrọ̀lẹ́. 4 p.m. Ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. Ìbíyẹmí ọmọ Òrówọlé AIJ. Lórí ètò yín ètò wa. Ẹ kú ìyànjú. Èyí tí gbogbo ayé ń gbóríyìn fún. Lórí Dayọ̀ Agboola rédíò TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí. Ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. Ọlọ́run Adéyànjú wa ládé o. Adéyànjú wa ládé o. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola. Alóta. Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola. Rédíò TV ní Baltimore, Maryland, Dayọ̀ Agboola. Rédíò TV, Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many
money, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì ó ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lé mi àmọ́ bùyàn ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó káre tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lérí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ o àyọkàrè 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé dọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yá yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́ olówó ọjà tàbó ohunkóhun ẹ pè Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yá yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́. àní Sọ́wọ́nyálẹ̀tò ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ Sọ́wọ́nyálẹ̀tò ètò tó ń datẹ́gùn láàmú o Sọ́wọ́nyálẹ̀tò ètò tẹ́ ń gbọ́ láti Dayọ̀ Agboola rédíò TV. mo wí pé Baltimore là á fi kalẹ̀ sí o nípínlẹ̀ tán ń pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Babalonta Digital Studio ibẹ̀ láti beam live to the world ibẹ̀ lẹ́ ti ń gbọ́ wa káàkiri àgbálá ayé bẹ́ẹ̀ yẹn ń gbọ́ wa ní China lẹ́ ń gbọ́ wa ní Germany lẹ́ ń gbọ́ wa ní Japan lẹ́ ń gbọ́ wa ní South Africa lẹ́ ń gbọ́ wa ní Nàìjíríà lẹ́ ń gbọ́ wa ní Philippines lẹ́ ń gbọ́ wa ní India lẹ́ ń gbọ́ wa ní London lẹ́ ń gbọ́ wa ní Amẹ́ríkà káàkiri ni màmá wípé mọ́rù lóògùn ẹrù téèbù bá fi lè rù báyìí wà láìtaláì ọ̀ràn ọ̀wọ́ ni mọ́ ní íńtánẹ́ẹ̀tì lògùn ẹ̀ o mọ́ ní fóònù lògùn ẹ̀ mọ́ ní kọ̀ǹpútà lògùn ẹ̀ mọ́ ní anything tó fi lè access data yẹn lògùn ẹ̀ ṣùgbọ́n tó bá ti lè ní báyìí ọmọ wọ̀ wá ni mo láwọn channel tẹ́ ti lè wò wá lórí Facebook rèé o Samis Dayọ̀ Agboola ẹ̀ṣẹ́ lẹ́ni Dayọ̀ Agbomide Diamond ẹ̀ṣẹ́ méjì Dayọ̀ Agboola rédíò TV ọ̀dì mẹ́ta ìkẹrin irú ẹ̀ náà rèé o Babalonta tó bá wá lórí Instagram ńkọ́ ẹ̀yìn ẹ lọ sí Samis Agboola ẹ mọ̀ wá rekete bẹ́ẹ̀ ṣe wò wá yìí náà ní orí YouTube àyí o ẹ̀yìn ẹ̀yà type Dayọ̀ Agboola TV tẹ́wọ́ tẹ̀ tí ń type Dayọ̀ Agboola yóò ti gbé gbogbo ẹ̀ jáde ẹ wá fẹ́ download radio application wa ni yes ìyẹn wà lórí Android ó ti wà lórí iOS náà ẹ̀yẹn type Dayọ̀ Agboola radio 24 hours ẹ máa gbọ́ rédíò wa non-stop torí pé àwa làgbà ní o adìyẹ funfun làgbà adìyẹ àní àgbàlẹ̀tù ọmọdé làwó kò sẹ́yẹ tó máa dorí kodò bí àdán àfilẹ̀ tí ẹ̀kẹ́ ó bá tẹnu ẹ̀ jáde mo wí pé lẹ́ẹ̀kan a bẹ̀rẹ̀ pẹ̀lú orin Sir Shina Peters
mo wá ní tàbí máa parí ètò yìí náà orin Ṣínà Peters náà ni bàbá àwọn ti iṣẹ́ lọ ẹ̀gbọ́n Ṣínà àbí ẹ bá gba bí ọdún 8 lọ́wọ́ èèyàn náà ṣe bẹ́ẹ̀ gbọ́n náà ni dadi Ṣínà dadi Ṣínà Peters àwọn náà wọ́n ti ṣe orin ọkọjá àbí kíáfù àti gbọ́ bí méjì kan bẹ̀ ìkan náà tún rèé ẹ̀tún jẹ́ àgbọ̀ yẹ́sìkẹ́ ilé náà pè ní experience ìrírí ayé experience wọ́n wí pé lẹ́yìn Ọlọ́run experience is the best teacher again yẹ́sìkẹ́. pápá la máa ṣe léyìí tá a máa kúrò lórí ètò tá a máa wojú aago wa àsìkò ti lọ. Yẹ́misí Olúfádé mo kí yín lẹ́ẹ̀kan sí AB Graphics I can see you àwọn tó ń design fún wa nìyẹn. Bùkọ́lá Táyọ̀ Ọdẹ mo rí yín o Ryan Sherry mo lẹ́yìn náà ẹ kú àbọ̀. nílé mú ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ àmúlẹ̀ mú yẹn wá lónìí o. tẹ́ ẹ bá wojú aago wa aago 3 kù ìṣẹ́jú 7 lọ́dọ̀ tiwa ń hàn yín. ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà aago 9 ó kù ìṣẹ́jú 3 ni ẹ rí pé kàn ń gbé kan ánu. ẹ jẹ́ pàdé tó bá di lọ́la lórí ètò yín ni òwúrọ̀ lọ́jọ́. ǹjẹ́ tí nígbà náà o ojú tẹ́ fi wò mí yẹn mọ̀ ní fọ́ láéláé etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ẹ̀jẹ̀ àjọ máa jẹ̀gbádùn Ṣínà lọ. Wọ́n ní Yorùbá bá ti ṣìnà mọ́ Haúsá tí ibo nìkan lójó. Ìrọ̀lẹ́ ń pa Yorùbá o Haúsá o Ìgbò o ọmọ Nàìjíríà lápapọ̀ wọn jíjó wa. Ẹ̀yà tẹ̀ ṣe o Yorùbá o Haúsá o Ìgbò o ọmọ Nàìjíríà lápapọ̀ wọn jíjó wa. Wetin dey worry you my friend? Wetin I do you my friend? Wetin dey trouble you my friend yo? Wetin I do you my friend? You dey hala about, dey make amebo. Today she no good, tomorrow she no good. She no too good, she no too proud. Na woman rapper o, itu dey make yanga. Overduro dance go ọ̀rẹ́. Wait for your time, turn by turn. Na so life be. Wait for your time. Wait. Ìrọ̀lẹ́ ń pa Yorùbá o, Haúsá o, Ìgbò o, ọmọ Nàìjíríà lápapọ̀ wọn jíjó wa. Ẹ̀yà tẹ̀ ṣe o Yorùbá o, Haúsá o, Ìgbò o, ọmọ Nàìjíríà lápapọ̀ wọn jíjó wa. Ìfẹ́ jẹ́ ní sí Ṣínà Peters tó fi ṣe ohun rere ìdùnnú yín ló yẹ kó jẹ́. Ìfẹ́ jẹ́ ní sí Ṣínà Peters tó fi ṣe ohun rere ìdùnnú yín ló yẹ kó jẹ́. Onídùú táyé bá yẹ sí tí ó fi ṣe ohun rere ẹ jọ̀wọ́ ẹ fura. Mo ní ẹ jọ̀wọ́ ẹ fura sí o. Mo ní ẹ jọ̀wọ́.